ṣẹlẹ̀ àbùn ìjà ti parí o ṣé o ti gbọ́ o ti gbọ́ ìjà ti parí. Ààrẹ Ganiyu Ige Adams wọ́n láwọn ò bá ṣe Sunday Adéyẹmọ Ìgbòho jà mọ́. Bẹ́ẹ̀ ni ìlú ẹkùn àwọn ògbógun ti ìlú ẹkùn. Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín ò ní fẹ́ bìlíìfù bẹ́ẹ̀, ṣùgbọ́n kí ọ̀rọ̀ mi kó lè dá ẹ lójú, ó ti mọ̀ pé màá mú púrúfù tí ó yá wá tẹ̀lé mi kí n tó gbé fídíò wọlé. Ìbà Gani Adams breaks silence, says he has nothing against Sunday's Iru Ekun but rejects personal attack. The Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Ìbà Gani Abiodun Ige Adams, has broken his silence amid growing criticism on social media, insisting that he has no personal grudge against Sunday or the Iru Ekun security network. According to him, the region needs as many credible security organizations as possible to protect lives and property from banditry and other criminal activities. However, he warned that such initiatives should not be used to undermine the sacrifices and achievements of those who have spent decades fighting for the Yoruba cause. I have nothing against our younger brother, Sunday, and his Iru Ekun security network. Adams said, the more security organization we have, the better for our people. But having the backing of the presidency should not be used to rubbish the good work and reputation I have built over the years. Ìbà Gani Ige Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land. Àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n láwọn ògbógun ti Ìgbòho mọ́. Wọ́n láwọn ò sì condemn Iru Ekun. Wọ́n ní as a matter of fact, I need more security organization nílẹ̀ kó tó ajíire Yorùbá láti ṣe kíni, láti dáàbò bo ẹ̀mí àti àwọn dúkìá wa. Torí ẹ̀ o, àwọn ò bá Ìgbòho jà mọ́ o, àwọn ò sì kẹ̀yìn sí Iru Ekun o. Ìwọ tó bá tún fẹ́ dá security organization mi sílẹ̀, ó yá, wọ́n ní you are welcome. After all, ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá gúnra wọn. Ṣùgbọ́n kó má dàbẹ́ ni pé kíní, ẹ tẹ̀lé mi kẹ́ wá wo fídíò kẹ́ gbọ́rọ̀ lẹ́nu ní kàn.
ṣé ti wá rí báyìí sí wípé ìjà ti dópin ogun ti tán ààrẹ gangan ni wọ́n sọ kẹdẹ máa wá wo ó dé pé àwọn nǹkan kan wà tó bí ààrẹ inú ni o ààrẹ Gani Adams ẹni ojú ọ̀run tẹ̀yẹ fò láì fapágúnra wọn Ọlọ́run ṣeun ìpẹ́ ti padà accept torí orin tèmi ti ń kọ fún yín tipẹ́tipẹ́ nìyẹn èmi ò wá bá yín jà o àlàyé ọ̀rọ̀ ni mò ń sọ àwọn fídíò tí bá ṣe fún yín tẹ́ bá farabalẹ̀ tẹ́ ẹ̀ ń wò ẹ̀ rí àwọn kọ̀ọ̀kan nínú tòtò tatatata mi bẹ̀ tẹ́ lè ṣiṣẹ́ lé lórí mo sọ fún yín títí tí mo ní ààrẹ ẹ mọ ibi tí problem ti wá ẹ lọ máa gbé ìgbésẹ̀ sending your boys on social media láti máa wá attack Ìgbòho àbí ìrò ẹkùn we only downgraded you àtàbùkù báyìí yín a sọ yín dènìyàn yẹpẹrẹ kò sí orin méjì tẹ́ fẹ́ kọ kò sí irú àlàyé tẹ́ fẹ́ ṣe kò sí nǹkan méjì tẹ́ anybody wá rí bẹ̀ ìlara ni tẹ́ bá rojọ́ látẹ̀ní di lásàjíǹde wípé ẹ ṣe lára anybody ní gẹ́gẹ́ bẹ́ ṣe sọ nínú fídíò yẹn pé àwọn ọmọ ẹgbẹ́ yín wà tán lówó tán lọ́lá tán ní gbogbo nǹkan jù yín lọ ẹ ṣe lára wọn báwo lẹ ṣe máa wá ṣe lára Ìgbòho àbí báwo lẹ nǹkan tẹ́ sọ ìlara ni kò sí nǹkan míì tá nínú gbogbo kìíní ẹ̀yin lè máa accept but ìlara ni ìlara ló lè máa jẹ́ kẹ́ máa wò wípé ṣọmọ kékeré yìí ó fẹ́ wá lé mi sẹ́yìn ni ìjọ wo lọmọ yìí gan ìjọ wo la bákàrà tákàrà ń bímọ ganan ṣọmọ kékeré yìí ṣódẹ̀ wá fẹ́ da gbogbo ilẹ̀ Yorùbá kó dé títí ẹnìkan ní ṣé kinní kan ìṣe ló yẹ kẹ́ ẹ ti jókòó nígbà tí ọ̀rọ̀ yẹn ti ń lọ bẹ́ẹ̀ yẹn ní ìgbà Yorùbá nation ẹ mọ bẹ́ẹ̀ ṣe múra kankan èmi tí mò ń sọ̀rọ̀ yìí ẹ lẹ́ẹ̀pa mí Ọlọ́run ni ò pa mí gbogbo àgbáyé rí gbogbo ìdán tẹ́ ẹ ró lórí ààrẹ òpìtàn ní Ìbàdàn ẹgbẹ́jẹ jáde sí ẹ má rò pé ọ̀rọ̀ Ìgbòho nìkan lọ̀rọ̀ tí gbogbo ọmọ Yorùbá fi ń bínú lé yín lórí ó dẹ̀ pé ẹ understand gbogbo géèmù tó ń bá yín play wọ́n ní ẹ̀ ń gbógun ti àwọn ọmọ kóòtù ajíire Yorùbá wọ́n lọ́ta òun ni ká ẹ lọ face agbára ìwọ̀nba agbára tó fún yín tó ní ká ẹ lọ fi face ọ̀tá ẹ lọ fi fèsì ọ̀tá ṣẹlẹ̀ sásẹ́yìn látọ̀dọ̀ àwọn ọ̀tá lẹ mú lọ́rẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá tán dágbára jọ fún yín tán ní pé kẹ́ fi protect ẹ̀mí wa àti dúkìá wa tẹ́ ṣẹ̀ṣẹ̀ mention sìn àwa lẹ kọjú agbára yẹn sí ọpẹ́lọpẹ́ onílẹ̀ tí ó gbà fún yín. another thing tí mo tún rí ẹ máa ń sọ wípé Ìgbòho máa ń sọ̀rọ̀ jù ẹ̀yin náà máa ń sàsọ jàm àgbà níyín ipò àgbà là ń bá gbà Ìgbòho náà ti wà nípò àgbà báyìí ọjọ́ orí ọ̀ọ́nú ọjọ́ orí onílẹ̀ ti gbé ọjọ́ orí kọ́ lèèyàn fi ń ṣàgbàláyè ẹ̀yin náà list sọ̀rọ̀ yìí ẹni ní at 25 years of age àwọn ipò tẹ́ ti achieved nílẹ̀ Yorùbá ọmọ 40 years kan ò lè rí tó jẹ́ sí wípé ọjọ́ orí ò kan ipò àgbà onílẹ̀ ló ń yàn án ìgbà tọ́rọ̀ Ìgbòho ti wá rí bẹ́ẹ̀ yẹn tí gbogbo ọ̀rọ̀ Yorùbá nation ó ṣe gbé kò ṣe gbé wọ́n lọ bọ́ọ̀sẹ̀ wọ́n lọ ṣe gbá gbogbo oríṣiríṣi wàhálà tẹ́ ẹ̀ dá sílẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ títí d'Àbújá gbogbo bẹ́ẹ̀ ṣe ń tẹ gbogbo bọ́tì pé kọ́ má fi sílẹ̀ títí the next 10 years or above gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa gbogbo ẹ̀ nìgbò ó ní gbogbo ẹ̀ mi ìwà mọ́ àwọn tó kù ó wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ la mọ̀ ṣùgbọ́n ẹ kì í ṣọlọ́run ẹ gbìyànjú kó má padà wálé ṣùgbọ́n ó ti délé tó bá wá jẹ́ èmi lẹ́yìn ẹ bá tiẹ̀ ṣe eye service sọ pé kẹ́ dìde kẹ́ lọ́bẹ̀ bó jẹ́ lórí online náà ni tẹ́ máa fi mẹ́sẹ̀gì sí kí mídíà kí ni yín kó bá yín gbé síbẹ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò congratulate Ìgbòho fún freedom ẹ̀ torí tẹ́ bá yín àwọn èèyàn lọ ìbẹ̀rù bójó ọkàn gbogbo wa kó sókè ṣàmọ́ pé ẹnu wọn náà fi sọ pé gbà tó wá sílé ọ̀dọ̀ yín ẹ̀yin orí iṣẹ́ àfún wọn ṣe ti rí bó ṣe ń lọ ààrẹ ẹ jẹ́ kó gun omi kó gun sinmi ilẹ̀ Yorùbá òun là ń dùn lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ pé ẹ understand tí mo bá ń sọ àwọn ọ̀rọ̀ fún yín ẹ máa ń jẹ́ kí ọ̀rọ̀ mi kó máa dùn yín bẹ́ẹ̀ nǹkan tẹ́ ẹ nídìí ni mò ń sọ fún yín. ìlú tí yorin ti change ilẹ̀ Yorùbá ojú ilẹ̀ Yorùbá àná lẹ sì fi ń wo ilẹ̀ Yorùbá ti change à ń du ilẹ̀ kó o tún ajíire ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ kó straight gbogbo nǹkan tó ti wọ́ gbogbo nǹkan tó ti bàjẹ́ à ń ṣàtúnṣe anybody tó bá fẹ́ dí wa lọ́wọ́ á jẹ́
ṣíọ̀ ìyà lára nǹkan tẹ́yẹ̀ ń try láti ṣe torí ẹ fẹ́ dì wá lọ́wọ́ mú ni òun ló jẹ́ kọ́mọ Yorùbá kan ṣe kí ni wọ́n dìde tìyín ni àwa ọmọ kéékèèké la dìde tìyín o àwọn àgbààgbà yìí títí wọn ẹ̀mọ́ ìpàwọn ò ní sọ inú lóko ẹṣin gbé mo dé sọ fún yín mo ní ẹ wọ́n àwọn ọmọ yẹn rò wípé àwọn bóyìí yín tẹ́ sọ sórí social media ọ̀rọ̀ wo ló wà lẹ́nu wọn tó sọ èmi ò rí kankan tó sọ ní ọ̀rọ̀ ju èpè àti èébú lọ ṣẹwárí èpè àti èébú tó ń bú Ìgbòho àti ìró ẹkùn òun gan ló wá fi ń túbọ̀ jẹ́ kí aṣọ iyì Ìgbòho àti ìró ẹkùn kó máa fẹ̀ sí ẹ̀yin gan àwọn ọmọ yín tẹ́ dá sí online àtọ̀rọ̀ ẹnu yín àti bẹ́ẹ̀ ṣe ń ṣe torí ẹ jẹ́ kó yé wa wípé ẹ̀yin lẹ dà wọ́n síbi ibẹ̀ ẹ̀yin lẹ ní kán lọ máa ṣe ẹ̀dẹ̀ tí wọ́n ẹnjìníà ọ̀pọ̀lọpọ̀ ọba tó ń tẹ̀lé yín tẹjọ́ ń ṣe ní Ondo State káwọn náà kó àwọn bọ́ìsì sí online pé kán máa bẹ̀rẹ̀ sí ní da ilẹ̀ Yorùbá rú gbogbo ẹ̀ lẹ́fíríbọ̀dì rí ẹ ti wá kúrò lórí ibi àgbà tí ò nílẹ̀ fi yín sí ẹ notice wípé ibi tí ò nílẹ̀ fi yín sí ní ìgbà tẹ́ ń sọ yẹn ẹ rí pé ti kúrò ń bẹ̀ shadow lẹ̀ ń wò ẹ tún ìmọ̀ rò pé mò ń bu yín náà ṣètò mi ìsìn bu yín o ohun tí mo rí ni mò ń sọ fún yín èmi ò nídìí onífá kankan gbé nǹkan kan jọlẹ̀ o èmi ò ṣe kíní o nǹkan tí mo bá rí ni mo sọ o Ààrẹ Ọ̀nà Kakanfò wẹnu ilẹ̀kẹ̀ wẹnu ọkọ ni wo bí ilẹ̀ Yorùbá ṣe ń lọ ni wo bí ilẹ̀ kóòtù ajíire rí gbogbo games bó ṣe ń lọ rí ẹ máa bọ̀ ẹ tẹ̀lé mi ẹ wá wo fídíò. wọ́n bẹ̀rẹ̀ sí í dájọ́ mo fẹ́ kí gbogbo yín mú mi lóhùn lénìí kékulé kó gbọ́ kó sọ fún toko gbogbo alágbára lẹ Káàárọ̀ Oòjíire gbogbo tá a bá ní kí gbogbo wa dájọ́ ká dájọ́ fólú ọmọ yìí. ọ̀rọ̀ mọ́ sẹ́fàyà tí àwọn tó jogún nǹkan láíláí tó kó pamọ́ ó yẹ kí gbogbo wa kó jáde ní àtẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ ẹ́. tí mo jogún lórí ìtẹ́ yìí àwọn tó ń ṣe ìdáàbòbò wa bí olú ọmọ yìí èmi náà máa bẹ̀rẹ̀ sí kó tèmi jáde fún ilé ní ọjọ́. nǹkan wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire o nǹkan wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire. ẹni tó bá mú òwú tó rò pé títí ló mú tó bá di òwú fún a mọ̀ pé òwú ju òwú lọ. ogun òkò wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire kò dẹ̀ ní ṣẹlẹ̀ títí láíláí. àwọn aláṣekú wa nígbà kùtùkùtù ẹni tó ní òkígbẹ́ agbèjáde ẹni tó ní ẹgbẹ́ agbèjáde ẹni tó ní kánọ̀kò agbèjáde ẹni tó ní ọ̀kẹ́ tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú tó ní ọ̀pọ̀lọpọ̀ jagunjagun akójáde wọn kò lé akọni lọ́wọ́ kí ni wọ́n fi ń ṣoògùn náà owó ni ó wà nínú Bíbélì ó wà nínú Quran owó ni kẹ̀kẹ́ ìyìn rere. tó bá fẹ́ já ewé tó fẹ́ já egbò owó náà ló máa. ààrẹ ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Onírìṣà bàbá wa Ọọ̀ni ẹ ṣe gan ni ẹ kọ́ àdúró ti yé o àmúre Onírìṣà àdìmúlà Oòduà ẹ ṣe gan ni ẹ kọ́ àdúró ti Ìgbòho àmúre on behalf of gbogbo àwọn ọmọ kóòtù ajíire tá a dúró ti Ìgbòho tán pátápátá nílẹ̀ Yorùbá lókè òkun à ń sọ wípé bàbá bí ayé bá ń jẹ́ ayé tí ayé ò mọ jẹ́ ayé aṣọ yìí yóò ní fàyà láéláé agbára ẹ̀mí ọgbọ́n ìmọ̀ àti òye tí ò nílẹ̀ fi ta yín lọ́rẹ wípé kẹ́ fi tukọ̀ ìrìn àjò ilẹ̀ Káàárọ̀ ajíire kóòtù ajíire ilẹ̀ Yorùbá ikú àìsàn ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní kánjú gbà lọ́wọ́ yín ẹ gbó ẹ tọ́ ẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lórí àpèrè bàbá yín ẹ fẹ́ wú parí ẹ fèrègì jòbì ẹ ṣe ọba jẹ kó pẹ́pẹ́pẹ́ bàbá a ní bàbá kan
bàbá rà tó mọyì ọmọ ó mọyì ọmọ rẹ̀ o kò fi wá ṣeré bàbá rà tó mọyì ọmọ ẹ wá wò onírìṣà bó ti ń mọyì ọmọ bó ti ń mọyì ìṣẹ̀ṣe bó ti ń mọyì ìlú bó ti ń mọyì ọmọ. Bàbá kábíyèsí onírìṣà kábíyèsí ẹ bá mi ṣe kábíyèsí o gẹ́gẹ́ bí bàbá mi ọ̀gá mi Ìgbòho Òòṣà olú ọmọ Ìgbòho bí wọ́n ṣe máa ń sọ ẹ bá mi ṣe kábíyèsí bàbá ẹ̀yà kábíyèsí ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ní comment section. Ìwọ tí inú ẹ bá dùn sí nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá mi onírìṣà pẹ̀lú ọmọ wọn olú ọmọ Ìgbòho lánàá bá mi ṣe kábíyèsí kó bá mi dá lọ́ọ̀fù bolẹ̀ fún bàbá a máa rí yín bá ẹ̀ ní tí ẹ̀ ní tẹ́. Ó lẹ́tìkẹ́ orú yẹn ni ẹ má bínú. Ààrẹ Ganiyu Ige Adams mi ìwà bá yín jà ṣé mo ní kẹ́ máa bọ̀ kẹ́ wá wo fídíò àlàyé ọ̀rọ̀ ni mo mọ̀ ṣe. Ǹjẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu bàbá wa onírìṣà? Gèlè mú mùtú o gèlè mùtú. Wọ́n ní wọ́n ti pe gbogbo oníṣẹ̀ṣe tó wà ní gbogbo ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá àsìkò ti tó gbogbo nǹkan tí oníkálùkù bá mọ̀ tí wọ́n pè ní nǹkan àmúṣagbára wọ́n lákọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn. Mo ti ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa onírìṣà lọ́dún tó ti pẹ́ tán ti jẹ mi ì tí ìgbọ́rí kí bàbá sọ̀rọ̀ kan sọ wípé quote me with my words ẹ di ọ̀rọ̀ ẹnu mi mú wípé mo sọ bẹ́ẹ̀ ṣé o ti gbọ́rí ni mi ò gbọ́rí o. Ìgbòkè ọmọṣorí náà bàbá onírìṣà ní ká di ọ̀rọ̀ ẹnu wọn mú pé gbogbo nǹkan táwọn náà ní tí wọ́n dájọ́ fún wọn tó fi ń ṣe agbára spiritually tó fi ń tukọ̀ ilẹ̀ kóòtù ajíire Yorùbá wọn láwọn akọọ́lẹ̀ wọn á fi support Ìgbòho àti ìrò ẹkùn wọn ò wá fi dúró níbẹ̀. mílà 100 mílà mílà mítà àṣà burúkú Òòṣà ẹ má gbàgbé mi o 100 mílà wá náà fi support ìrù ẹkùn the same ìrù eṣiṣi tẹ́ pé lọ́dọ̀ tí yín ìrù ehoro Sunday ehoro ẹjọ́ ẹ pè mí lórúkọ mi náà orúkọ wọlé mo wá gbàdúrà fún ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àtèmi fún alára mi pé ọ̀tá ìwọ àtèmi kò ní sinmi àfi tó bá lé wa dé ibi ayọ̀ wa ṣó gbọ́rọ̀ lẹ́nu Ìgbòho ó lóun dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tí wọ́n ó nígbà tógun dé bàbá sọ wípé ogun yẹn lágbára ẹni tó bá rìnrìn àjò yẹn ló lè sọ Ọlọ́run ogun yẹn tough inú mi dùn ìpọ́jọ́ tèmi ṣojú mi Ìgbòho bá wọn parẹ́ máyé lára torí mo wà lára àwọn tó fi kọ́ lọ́rùn tí nǹkan bá ṣe é níhàn Olúwa ṣeun ẹ̀rín ló já sí ọpẹ́ ló já sí. Ìgbòho tún wọ́n tẹ̀síwájú ó fẹ̀mí ìmoore hàn ó láwọn dúpẹ́ lọ́wọ́ New Era OPC OPC New Era àwọn tí Arógundádé nìyẹn o àwọn tí Comrade Akínpẹ̀lú Adésínà Ìgbòho lẹ́kọ̀ọ́ àdúró tí òun ó lè fòun lè ní ìgbà kankan gbogbo ìgbà tógun yẹn dìde ti àwọn àti títí dìsín wọ́n ní ẹ̀ fìgbà kankan fi wọ́n sílẹ̀ wọ́n nígbà tógun wá kẹnu tán tí gbogbo àwọn bọ́ìsì wọn wá wò pé bàbá ibo ni ká wá torí bọ̀ báyìí kí lọ́nà àbáyọ ibo ni ká lọ wọn ní kò yí àwọn gan mọ́ torí ogun yẹn kò sẹ́ni tó yé wà láì mo bí tó máa hẹ́ǹdì sí ṣùgbọ́n adúpẹ́ pàgbégbé ọpẹ́ lẹ́nìí tẹ́mi ọdúnkọ́dún ọjọ́kọ́jọ́ oṣùkóṣù tẹ́mi bá dé Nàìjíríà Òòṣà a sì ń lọ sí ṣọ́ọ̀ṣì à ń lọ gbégbé ọpẹ́ Ọlọ́run ẹ tẹ̀lé mi dé ṣọ́ọ̀ṣì à ń lọ gbégbé ọpẹ́ alẹ́nu ìyìn sọ́lọ́run àìmọye àwọn èèyàn tí ò já wọn tó rìnrìn àjò 1% wọ́n ti gbàgbé ẹ̀ lẹ́nìí mo sì bá Ìgbòho ọmọ Adéyẹmọ dúpẹ́ gbogbo abiyamọ ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ màmá tó bí Chief Sunday Adéyẹmọ Ìgbòho Abọ́sẹ̀dé Ìgbòho Abọ́sẹ̀dé Adéyẹmọ màmá kú ni kò kú o ikú wọn ò já sí lásán ẹ máa sùn láyé olùgbàlà títí dọjọ́ àgbéǹde iṣẹ́ yín ò bàjẹ́ ẹ kúkú òfò ẹ kúkú ìyá ẹ kú lásán ìyá ìyàwó wọn tó tún ṣaláìsí àtọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá lọ aláàjì ẹ kú lásán kí lorúkọ brọ́dà ọ̀rẹ́ wọn yẹn again ẹ kú lásán gbogbo yín pátápátá kòkòrò gbogbo yín tẹ́ lọ nínú ìrìnàjò yìí ẹ kú lásán iṣẹ́ yẹn tẹ̀síwájú. Ìgbòho tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo Àgbẹ̀kọ̀yà
ó nígbà táwọn bọ́ìsì wọn mọ ibi tó fẹ́ dorí kọ mọ́ àwọn gan wá sọ fún mi pé ẹ lọ sínú Àgbẹ̀kọ̀yà àwọn kan ti lọ join VDM wọ́n kàn lọ káàkiri ẹ wo bó ti ń dúpẹ́. ààrẹ ẹ bá dúró ti ọmọkùnrin yìí náà lénìí á dárúkọ yín ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé gbogbo security organization tó dúró tán nílẹ̀ Yorùbá ẹ̀yin nìkan àti OPC yín nìkan àtàwọn kọ́kọ́sì yín àti OPU ẹ̀yin lẹ́ ń gbógun ti Ìgbòho ṣe ti wá rí ó ti hàn gbangba wípé Ìgbòho kọ́ lẹ́ ń gbógun ti ilẹ̀ kóòtù àjíire lẹ́ ń gbógun ti mo wá fẹ́ sọ fún yín lẹ́ni wípé the more tẹ́ bá ṣe ń attack Ìgbòho táwọn boys yín ṣépè tó ń ṣe oríṣiríṣi the more náà lẹ́ shrink ẹ máa shrink ṣe rí by the time tẹ́ máa realize ẹ fẹ́ ṣàtúnṣe kò ní bá mọ́ kẹ́dẹ̀ máa wá wò ó iná ọ̀tẹ̀ ààrẹ Gani Adams tẹ́ ẹ sá lọ sí ọ̀dọ̀ bàbá Aláàfin Ọ̀wádé lọ́jọ́ kìíní àná pé kó bojú Ìgbòho jẹ́ bàbá Aláàfin Ọ̀wádé mà ti padà realize gbogbo ọmọ kóòtù àjíire Yorùbá ó yá ẹ bá mi ṣe kábíyèsí ò fún bàbá wa Aláàfin Ọ̀wádé bàbá Aláàfin Ọ̀wádé ẹ ṣé gan ni ẹ kú àdúró tí àmọ̀rè olórí Abíwùmí ẹ ṣé gan ni ẹ kú àdúró tí àmọ̀rè ǹjẹ́ o ti wà wípé bàbá wa Aláàfin Ọ̀wádé àwọn gan ti bọwọ́ lu ìrù ẹkùn àyè wọ́n ti support gbogbo nǹkan tó ní pátápátá ni wọ́n fi ti ìrù ẹkùn lẹ́yìn ó ti gbọ́ ẹni rọ ni òkè ìmọ̀ aṣọ̀tẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ìlú ti yí orí ti chẹ́ǹjì ọ̀pọ̀lọpọ̀ yín tẹ láìkì ọ̀tẹ̀ ọ̀rọ̀ má ti kúrò níbi tẹ fi tì sí lánàá kò mà sọ́tẹ̀ kankan láàrin Aláàfin Ọ̀wádé àti Ìgbòho mọ́ tí Ìgbòho bá ń sọ̀rọ̀ ẹ má mà sọ wípé bàbá Aláàfin ló ń bá wì tó o bá wá sọ wípé irọ́ ni bàbá Aláàfin odidi 1 million naira cash òun ni wọ́n fi support ìlú ẹkùn lára ààrẹ yìí kàn ó gèlè mọ̀mọ̀tú ìgèlè mọ̀tú mẹ́mú gèlè ìwé àwọn mi ṣe wá gùn tó yẹn kábíyèsí o Aláàfin Ọ̀wádé olórí Abíwùmí màámi èmi a máa gbà fún yín o màámi ni yín o ẹ ti fi ipò jù mí lọ o mo gbà fún yín Ọlọ́run ẹ máa bá wa kí kábíyèsí Aláàfin Ọ̀wádé wípé gbogbo àwọn ọmọ kóòtù adúpẹ́ lọ́wọ́ wọn àmọ́ lóore Aláàfin ti wẹ́kọ̀mù ìrù ẹkùn ààrẹ àófà ṣé dáadáa lẹ́wà ibẹ̀ ni kọ́kọ́ là lọ ẹ tẹ̀lé mi. ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ sí olólùwà sí àdúgbò orí báyìí mo wà nínú ilé ní òkè bẹ́ẹ̀ nínú ilé ní òkè bí tá a ti kọ́kú níbẹ̀ ni mo wà bọ̀ nínú yàrá bí tá a wà nẹ́ẹ̀tì wà níbi ojú wíńdò ibẹ̀ ni mo ti ṣe fídíò mọ́tò àwọn Àmọ̀tẹ́kùn àti àwọn èrò tí wọ́n wà ní títí káàkiri pé wọ́n ń dúró de olólùwò kọjá níbí báyìí pé káwọn èèyàn lè máa sá lọ pé olórí Farhan Atolu ni mo kọ síbi fídíò yẹn pé káwọn kọ síbi fídíò ló ṣe àbí fọ́tò fídíò àwọn Àmọ̀tẹ́kùn tí mo ṣe yẹn mo wá kọ olórí Farhan Atolu síbẹ̀ káwọn èèyàn mọ̀lẹ́ bá gba ọ̀nà bíbá ìwá padà bọ́ mo ṣáà post fídíò yẹn bó ṣe dálẹ́ àwọn èèyàn ní kí n delete àwọn èèyàn message mi ti tọ̀ wọ́n ní kí n delete àwọn fídíò yẹn pé kò dá ìfẹ́ mo lè delete lójú ẹsẹ̀ lórí mọ̀ pé wọ́n ti screenshot fídíò yẹn wọ́n ṣáà wá bá mi lọ́jọ́ Friday ní ibi ọwọ́ ọ̀sán mo ṣe lọ́bọ̀ wọn wíwá àwọn Sokoti àtẹnìkan àwọn méjì náà wá wọ́n ní ṣé mi ni mò ń jẹ mi ì sí ní ṣọ́ọ̀bù mo lọ ra nǹkan bó tí mo ṣe dé ó dà ìpọ́n náà díẹ̀ mi ì mọ́ bẹ̀gẹ́ bí mo ṣe dé ṣọ́ọ̀bù padà ní ẹ̀ńtàjọba ṣọ́ọ̀bù sọ pé ṣé mo ráwọn tí wọ́n ń wá mi mo náwọn wò mo torí wọn tán dúró níbi pọ́ọ̀pù tó wà ní ọkọ̀ ọ̀dọ̀ wa wọ́n wá ní kí wọ́n ṣe bàbá mi ní ṣọ́ọ̀bù nìyẹn pé ṣé mi ni mò ń jẹ adé láti òkè mo wá ní ẹ̀ wọ́n kẹ́ bẹ̀rẹ̀ sí ni mi ṣe pé wọ́n ní bàbá mi kìíní bàbá mi dẹ̀ ti kú ìyẹn ò ti mú bó ṣe wá di kọ́sà ni àwọn gbé mi lọ ní nǹkan àwọn tí wọ́n gbé mi bọ̀ nísìn bó ṣe pa àwọn ọlọ́pàá nìyẹn kan wá gbé wọ́n dá àwọn èèyàn bá mi bẹ̀bẹ̀ nǹkan fún àwọn tó wà lọ́dọ̀ àwọn balógun ọ̀dọ̀ amúkọ wọ́n ní kò sọ̀rọ̀ mbẹ̀ káwọn ṣàgbé mi lọ bó ṣe wá di àwọn adé bí ọ̀rẹ́ méjì ní Sokoto àti kọjá káwọn òde ọ̀dọ̀ àwọn eléégún ní òde ajé káwọn gbé mi lọ́dọ̀ àwọn kábíyèsí nǹkan wọ́n ṣàpàyọ pé Olúbàdàn ní káwọn wá gbé mi Olúbàdàn ní káwọn wá mi rí Bàdàn ní káwọn wá mi kù àwọn mi yóò ṣẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n màá ṣẹ̀wọ̀n bí tí mo ṣe yí ìwé ẹ̀wọ̀n ni yóò já sí nǹkan kan nítorí èèyàn ìṣòwò ẹ̀ Olúbàdàn ló ti lọ́wọ́ sọ́rọ̀ mi nǹkan wọ́n ṣàmú mi lọ wọ́n mú mi débẹ̀ fún ti ẹ̀kúnlẹ̀ mò ń bẹ́ wọn ní àwọn ìkọ́ mi ní kí wọ́n máa gbé mi lọ sí police station padà pé àwọn ò dàrí kíni bó ṣàṣẹdọjọ́ Saturday òní wọ́n ní wọ́n kàn gba béèlì mi wọ́n mi jáde bẹ́ẹ̀ mo sùn bẹ̀ mọ́júmọ́ mo sùn agúgú mọ́júmọ́ bẹ́ẹ̀ ni
torí pé o ṣe fídíò tó kọ́kọ́ pé olóòlù ìsàràǹd àtolú lásán inú fídíò yẹn kò sọ lóòlù gangan nínú fídíò yẹn. mi mẹ́tò dé lóòlù gan mi rí àwọn èèyàn tó súnmọ́ lóòlù gan bẹ́ẹ̀ àwọn tó dúró káàkiri àtàwọn àmọ̀ tí àwọn àgbáyé náà ń gbọ́. bọ́bọ́ ṣe wá di wọ́n ti gba bẹ́ẹ̀lì mi tán náà wá sọ wípé àwa bọ́ta mo ti ẹ̀kọ́ bàtà mi dání pé kí n wá ní ẹyin pé kí n lọ wọnú mọ́tò ibo ni a tún lọ wọ́n sọ pé mò ń lọ sí òde ajé pé wọ́n fẹ́ ṣe gbòòrò fún mi àwọn èèyàn mi tọ́lẹ̀ tẹ̀lé mi náà àwọn náà tẹ̀lé mi wọ́n ní káwọn ọmọ pẹ̀tà sáde bẹ́ẹ̀ wọ́n ní káwọn ọmọ mi lọ ra ẹran wọ́n lọ ra aṣọ pupa wọ́n ra bíléèdì torí mọ́ mi yóò bá mi fa irun orí mi. nígbà tí wọ́n ṣe gbogbo ẹ̀bọ nǹkan tí wọ́n kàn ní pé kí wọ́n wá gbé ẹran sí mi lọ́rùn wọ́n ní kí n máa gbé nìṣó nídìí òògùn kí n jókòó sórí odó mo sáà dọ̀tẹ̀ mo ṣe bẹ́ẹ̀ mo bọ́ ṣọ mo ṣe gbogbo ẹ̀. bó ṣe wọ́n ṣàṣe tán wọ́n wá mú ẹran yẹn wọ́n pa ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n pa sí mi pásá ni wọ́n pa orí mi gan-an ti pa torí orí mi lẹ̀jẹ̀ rẹ̀ tún lé straight wọ́n pa síbẹ̀ wọ́n dẹ̀ dà sí mi lórí wọ́n ṣàṣe tán tá a ṣe wá ṣe tán tá a wá wọ inú ilé náà wá sọ pé wọ́n fẹ́ ṣe láìfù fún mi pé wọ́n máa ṣe fídíò fún mi wọ́n máa ṣe láìfù nígbà tí ń ṣe kíní yẹn náà àwọn èèyàn náà ń ṣe fídíò táwọn èèyàn tẹ̀ ṣépè fún mi tán àwọn kan ń ṣàdúrà àbáwọn bẹ́ẹ̀ tó wà bí àwọn ọmọ tẹ́tọ́ mi ti pè làwọn ń ṣe pé kí wèrè gbórí òkè nǹkan wọ́n dẹ̀ ní kí n jó káàkiri ìdí ògùn wọn mo ṣáà ṣe gbogbo nǹkan ní kí n ṣe wọ́n ti wá ṣe tán mo ṣáà wọlé wọ́n ní ẹ̀jẹ̀ yẹn gbọ́dọ̀ gbẹ̀rún la péjọ kejì ní kí n tó wẹ̀ àárọ̀ ọjọ́ kejì mo ṣe gbogbo ẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ ṣe láìfù o pé wọ́n máa ṣe láìfù fún mi láìfù náà dẹ̀ máa ṣe mi ó láwọn nǹkan tí mo gbọ́dọ̀ sọ nínú láìfù tó fẹ́ sí àwọn nǹkan táwọn ní kí n sọ ni wípé ẹ̀jẹ̀ àgbà tí mo ti fojú kan olóòlù ara mi ò balẹ̀ láti sọ àti mo fi wá sí òde ajé táwọn ẹ̀mí fún mi wá síbẹ̀ níwà àwọn náà dẹ̀ wà gbé mi ní ṣọ́ọ̀bù mi wọ́n ní kí n sọ sósì rí bẹ́ẹ̀ fún wọn. rárá o nǹkan kan ò ṣe mí wọ́n wá ní pé kí n sọ bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ ń dà lára mi pé àgbà mo ti ń yẹ̀jẹ̀ létí àti ìdí èmi ò dẹ̀ ẹ̀jẹ̀ kankan mi ì fi kankan sára kódà mi pírẹ́dì kò tí ì dè mi ì ṣe mo sáà sọ gbọ́tán ní kí n sọ gbogbo ẹ̀ pátápátá ó sì ní kí n sọ pé ara mi ò yá ara mi ò balẹ̀ nǹkan kan gbogbo ẹ̀ ni mo sọ ó dẹ̀ ní pé nǹkan táwọn fẹ́ ṣe ti tán pé àwọn èèyàn mi ni wọ́n lọ bọ́ bá ṣe wá ṣe tán náà wá pé lẹ́yìn dádìwà àti ọkọ mi wọlé ìyẹn sáà bínú jáde ó yá ó ní wọ́n sí pé nǹkan kan bú òun pé ìgbà tóun ní kí wọ́n bá wọn reduce owó tán fẹ́ gbà lẹ́yìn ìgbà tá a ra gbogbo nǹkan tán ní kára wọ́n sì wá gba 400,000 lọ́wọ́ ọkọ mi ó ṣe transfer yẹn fún wọn láti ó pè ní kò sí tẹ̀wá lọ fóònù ẹ̀ wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀. owó bẹ́ẹ̀lì ni ẹ o. rárá náà ni owó bẹ́ẹ̀lì olóòlù náà ni ó ti yé mi. ní àwọn ọlọ́pàá gba tiwọn lọ́tọ̀ bá wọn láti wá. ìtumọ̀ ń sọ yé mi sẹ́ owó bẹ́ẹ̀lì ni olóòlù. àwọn sáà wọ́n ṣàgbà 400,000 wọ́n gba 400,000 ní owó ọkọ mi tó ṣe fún wọn ní transfer wọ́n dẹ̀ ní pé ká máa lọ owó tó pé nǹkan kò ní ṣe mí. bọ́bọ́ ṣe wá di àárọ̀ ọjọ́ kejì ó tẹ̀ wá bóyá torí àwọn òun nu ibi tẹ́mi wà ní ilé jẹun kankan mo wá pe nọ́ọ̀sì ní pé kí wọ́n wá fún mi ní drip ibi tí wọ́n ti wá fún mi ní drip yẹn lọ ni àwọn yẹn ti wá ń pè mí wọlé gbogbo yẹn sáà ń pè mí sẹ́mi ìsìlọ́ láì ní sẹ́mi nǹkan tó ń lọ ni. ẹ̀yin èèyàn mi kí ọ̀rọ̀ yìí kó tó dogun kó tó dọdẹ ẹ gbọ́rọ̀ lẹ́nu sísá wa yìí ẹ jọ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ní ìlú Ìbàdàn ṣé bí sísá wa yìí ṣe ṣàlàyé lọ́rọ̀ ṣe rí àwa fẹ́ mọ òtítọ́ ni o èmi kì í dúró níbi irọ́ o láéláé ìtẹ̀síwájú àti àlàáfíà ilẹ̀ bàbá mi òun ló jẹ mí lógún kí gbogbo àwọn ẹlẹ́sìn ká fi ìmọ̀ ṣọ̀kan ṣùgbọ́n ní ìgbà tí ọ̀rọ̀ yẹn jáde tó bá lọ sí orí Facebook mi wàá rí pé mo gbé ṣùgbọ́n mo kọ sí orí ẹ̀ pípé ṣé lóòótọ́ ni orò olóòlù eégún olóòlù ló gbé wúmà yìí ṣé lóòótọ́ ni mo gbọ́ àwọn tí mo dẹ̀ pè tọ́jọ́ ọmọ Ìbàdàn tí mo pè ṣé lóòótọ́ ni nǹkan tí mò ń wí ṣé lóòótọ́ ni. bí sísá ìṣe bọ́ síta sì tó wá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ó dárúkọ Ṣokotí ẹ má bínú ṣé the same Ṣokotí alágbẹ̀dẹ Ṣokotí alágbẹ̀dẹ Ṣokotí alágbẹ̀dẹ ohun tó ti forí sí. bàbá Ṣokotí ṣé the same bàbá Ṣokotí Nollywood Yorùwood wa àbí ẹlòmíín wà tó ń jẹ́ Ṣokotí. ní nǹkan tí ọmọbìnrin wá sọ sí ni wípé òun ò yẹ olóòlù o lámọ̀tẹ́kùn lòun yà òun wá lọ́kọ olóòlù síbẹ̀ ṣe rí pé o ti fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ báyìí. ẹjẹ́ a máa ṣọṣẹ ẹ̀yin ọmọ Gen Z ẹ̀yin ìyá mo sọ mo lábíyagba ló pọ̀ jù láàrin ẹ̀yin tó kù nínú ayé nísìn ní Nàìjíríà ńlẹ̀ kóòtù. ìyá sì lòun náà ìyàwó ilé ní o tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀ irú pálapàla rándanrandan ẹjọ́ òfò àtàdánù wo ló wá ń rò ó ya Àmọ̀tẹ́kùn ó wá lọ gbé sórí TikTok ó wá kọ sísàlẹ̀ ńbẹ̀ pé olóòlù ló yà. ǹjẹ́ ẹ̀yin èèyàn mi ọmọ kóòtù Ajíire tẹ̀ ti gbọ́ àwọn ìtàn kan rí
wípé àwọn ọmọ méjì kan wọ́n wà, wọ́n pa ẹyẹ igún, ìkan pa ẹdìyẹ. Èyí tó jẹ ẹdìyẹ ó bọ́ síta, ó ní ẹ wò ó lémi o, ṣèbí wọ́n ní wọn kì í pagún ni òun ti pagún, ṣèbí wọ́n ní wọn kì í jẹgún ni òun ti jẹgún, ṣèbí wọ́n ní wọn kì í fi igún bọrí òun ṣẹ̀ṣẹ̀ jẹ igún tán nísìn ni, àti kí tún wá ní àbálọ àbábọ̀. Wọn máa ń jẹ igún, wọn máa ń pa igún, wọn máa ń fi igún bọrí, ó jẹyẹ igún. Àbálọ àbábọ̀ pú ó tọkula, kò sì jẹ igún o, ẹdìyẹ ló jẹ o. Èyí tó wá jẹ ẹyẹ igún gangan tó mú gbogbo egungun igún tó rún wọ́múwọ́mú, ó bá síta ó lẹ́dìyẹ ìdùn, ẹdìyẹ ìdùn, ó dọ́ṣọ̀, ó ní protein nú. Ẹ máa àwọn mùdùmùdù tó máa wà nínú egungun tí wàá máa ó fà á. Ẹ̀dẹ́ ẹni ṣé mo wà ń bẹ̀? Ẹ̀yin àlàyé ọ̀rọ̀ là ń ṣe. Ok, òun jẹ igún tiẹ̀, ó bá síta ó lẹ́dìyẹ lòún jẹ, nǹkan kan ò mà ṣe o. Mo rò wípé àlàyé kékeré tí mo ṣe yẹn ó yẹ kó yé wa ju bí tí mi ò sọ dé. Ṣé o wá rí gbogbo nǹkan tó bá wá padà ṣe ìwọ ọmọbìnrin? Àfọwọ́fọwọ́ ara ẹni. Àáfàá tó bá wá bọ́ síta nísìn, tó bá lóun fẹ́ wá gbèjà ẹ, àbí torí mo ti ń gbọ́ fìrìfìrì pé àwọn league of afa àbí sheik wọn náà ti ń pè emergency meeting, ẹ ti ń ṣoríṣiríṣi kan, ẹ fẹ́ ṣègbè ẹ fẹ́ ṣàwo. Tó bá jẹ́ pé ibẹ̀ lẹ fẹ́ gbà wá, kò sí wàhálà. Ṣùgbọ́n mo kàn fẹ́ ká mọ̀ ní ẹ̀yin league of afa yẹn tẹ́ fẹ́ dá wàhálà lẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Nǹkan tẹ́ ẹ ẹ̀sẹ̀tì kan lẹ máa bá o, nǹkan tẹ́ ẹ lérò ó kọ́ lẹ máa bá. Ẹ má dá ìjà sílẹ̀, ẹ jẹ́ ká wá ọ̀rọ̀ yìí ká ṣe nítùbínùbí. Ẹni ẹgbẹ́ gan ni wúmà yìí wá sílẹ̀ àbí kí ló porúkọ ẹ̀? Ẹni burúkú ni ẹ, wọn ò kọ́ ẹ ò lẹ́kọ̀ọ́, tó o bá lẹ́kọ̀ọ́ ò dúró gbẹ̀kọ́. Kí ló forí burúkú? Ọwọ́ ni wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ, lọ́pàá gbowó, kinní kan ṣe kinní kan, bóyá stress tó mú ẹni kinní kan, igbá kan, kó rán ẹjọ́ orí burúkú kúrò kó lọ wábi kú sí. Ẹ̀yin league of imam jàre tán lẹ fẹ́ gbé ọ̀rọ̀ yẹn, ẹ fẹ́ dá wàhálà lẹ̀. Ká ẹ tó dá wàhálà lẹ̀, jẹ́ ká béèrè, kémi béèrè question kan on behalf of gbogbo ọmọ kóòtù. Ní ilẹ̀ Haúsá, ilẹ̀ Fúlàní nọ́ọ̀tì, ṣé gbogbo yín ṣì rántí Deborah? Wọ́n ló sọ blasphemy sí Allah. Ní ọ̀sán gangan nínú higher institution, ní ọ̀sán gangan la rí fídíò bí tí wọ́n ti ń lẹ Deborah lókùúta. Ó sọ̀rọ̀ nínú group WhatsApp group students kíní wọn. Wọ́n lẹ lókùúta ní ọ̀sán gangan, ọmọ yẹn dẹ̀ ń sá kiri. Bí student àtàwọn èèyàn ọlọ́pàá lecturer gbogbo wọn security tó ṣe pọ̀ tó nínú compound yẹn lọ́dún náà, kò sí ẹyọ èèyàn kan tó bọ́ síta tó wá support tó ní ẹ dúró, ẹ má lé ọmọ yẹn lókùúta. Tí Deborah fi sákàkiri tó fi rí ilé kékeré yẹn tó sá wọbẹ̀ láti lè escape, wọ́n lẹ̀ lókùúta pamọ́ bẹ̀. Ṣé bá rí àwọn ọmọ yẹn bọ́ ṣe lọ gbé petrol tó da petrol sí, ṣé àrí inú fídíò ẹ̀dìyẹ òótọ́. Ṣé bá rí nígbà tó mú ìṣáná ṣàrà pírú, wọ́n tún ṣe tó wọ́n tún fèsì kámẹ́rà pé àwọn ti dáná sun. Ṣebí gbogbo ojú ẹ̀ la pariwo, gbogbo blogger ló gbé. Dèní eléni, ṣé àwọn northern leaders and elders, àwọn northern Islamic clerics, ṣé gbogbo wọn ò dìde? Wọ́n ní lóòótọ́ ni èèyàn àwọn ọmọ tó ṣe kinní yẹn, wọ́n ní wọ́n ń ṣe ọmọ Nàìjíríà, ọmọ Nìjẹ́ ni, wọ́n ò rí wọn mọ́. Dèní eléni, wọ́n pa Deborah dànù, ó kú dànù. Nǹkan tó bá mú ẹ̀yin league of imam ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá rí nǹkan ṣe sí, abẹ́ condemn ẹni. Gbogbo ìwà burúkú tí wọ́n ti ń wù lórí ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ẹ̀sìn pé kinní kan, ìjọ́ wo lẹ condemn anything? Ẹ jẹ́ kó gun omi, ẹ má dogun sílẹ̀ kó o tó ajíire. Èmi tún yìí sọ fún yín, tẹ́ bá try anything, nǹkan tí Wàsílà pè òun lórí. Eléyìí á jẹ́kọ̀ọ́ fún everybody wa. Wàhálà tẹ́ bá lẹ fẹ́ dá sílẹ̀, nǹkan tẹ́ ẹ rò pé ẹ máa bá, òun kọ́ lẹ máa bá o. Kó mọ́ omi má bàa tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu. Ohun tó nílẹ̀ ràn mí sí yín, òun ni mo wá sọ fún yín o. Tó bá wù yẹn gbọ́, ṣùgbọ́n mo gbàdúrà kẹ́ má gbà torí kọ́ ọ̀rọ̀ tèmi lè ṣẹ. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kowé ni mò ń jẹ́. Ẹ jẹ́ èèyàn mi, kí lẹ rí sọ̀rọ̀ yìí? Kí lẹ rí sọ̀rọ̀ Wàsílà? Ẹ jẹ́ àpàdé bí comment section. Má gbàgbé láti bá mi like fídíò, má gbàgbé láti drop comment, má sì gbàgbé láti bá mi share síta. Support my brand. Tó o bá lọ́jà tó wà legit tó ń tà, gbé wá kí n bá ẹ polówó. Support my brand. Ẹ ti burú ju ìkápọ̀ nù yín. Mo bọ́ yín support èèyàn. Bye for now.